ẹjẹ́ tó kíra wa kú dédé àkókò yìí níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Akandọ́rọ̀ Awíkonko náà ló kọ́ mi. Àjàó àrò ni mi Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe. Mo kí n pẹ́ kú dédé àkókò yìí. Ẹ wá Èdè Yorùbá TV níbi tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ìwé tá ń kà lọ́wọ́ náà ni ìka àbámọ̀ látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé àgbà òǹkọ̀tàn Òkèdòkun Ayọ̀adé ìka àbámọ̀. Orí keje ni mo ṣèlérí pàtì tẹ̀ síwájú. Àkọlé tí ń bẹ ń bẹ kò lákọlé kankan ju orí keje náà lọ. Nínú pálọ̀ olówó ńlá kan níyì jókòó sórí àga onífọ̀gàfọ̀gà kan. Ó ń fi ọ̀kan lára àwọn òdòdó tó wà lórí tábìlì ṣeré. Obìnrin kan tó lọ́jọ́ lórí díẹ̀ náà jókòó lórí àga kẹta sí ti níyì. Ọlá hàn lára obìnrin yìí, ẹni bá rí yóò ti mọ̀ wípé orí jájẹ. Owó orogún sí i lọ́wọ́, ó dìde lórí àga tirẹ̀ tó jókòó sí ọlọ́ba níyì. Ó jókòó tì í lẹ́gbẹ̀ẹ́. Ó gbé ọwọ́ kan lé e léjìká. Kí ló ń jẹ ọ́ níyà níyì? Wí fún mi kí n ṣe fún ẹ. Kí ló rí? Kò sí. Kí ló rí tó ní kí n má ra mọ́tò fún ẹ? Bó ṣe ń rinṣẹ́ kiri yẹn ò wù mí nà ó. Àbí kí n gbé ọ̀kan fún ẹ nínú tèmi ni? Báyé bá bi mí. Nbo ni kí n sọ pé mo ti rí iyán òṣòro rárá. Ìbáṣepọ̀ tó wà láàrin Níyì àti Madam Tóyìn ó bẹ̀rẹ̀ kò ju oṣù mẹ́ta lọ. Màdàmú ti di wọ́dìsẹ̀ sínú lásìkò tí à ń sọ̀rọ̀ yìí. Oyún oṣù méjì ńlọ ń bẹ nínú rẹ̀. Ìṣeré inú rẹ̀ ń dùn sìn bí ẹni tí Olúwa kọjú ṣíṣe lóore. Bí èèyàn gẹ̀ẹ́sì nínú rẹ̀ ó dájú pé kò ní kọsẹ̀. Oyún tó níyì ńlọ jẹ́ oyún àkọ́kọ́ tí yóò nírè ní ìgbésí ayé rẹ̀. Fún odidi ọdún 13 tó lò nílé ọkọ kò lóyún látàárọ̀ dálẹ́rì. Ilé ọkọ ló fún Màdàmú Tóyìn tó fi pàṣẹ. Kì í ṣe wípé ó ń rágó owó tàbí pé ọ̀dá àlàáfíà ló dáa. Àìrọ́mọbí lọ́jà gbà níyà. Àìrójú tó ń fòró ẹ̀mí rẹ̀ ló mú kí ọkọ rẹ̀ ó fẹ́ òmíràn lé. Ẹ̀fọ́ kì í lé ẹ̀fọ́ láwo. Àṣìṣọ́ ọ̀rọ̀ ní ibi tí ìfọ̀kànbalẹ̀ bá ti jìnnà. Ìyàwó tí ọkọ Tóyìn fẹ́ ó lè kò jẹ́ kí ó rí mọ́ mi rárá. Màdàmú ò gbọ́dọ̀ mí pẹ́kẹ́, kò gbọ́dọ̀ wúkọ́ kẹ́ gbọ̀ngàn lórogún rẹ̀ ọ̀hàn. Ìjà yòówù tí wọ́n bá sì jà, ẹ̀yìn ìyàwó lọ́kọ wọn máa ń pọ̀n sí. Ńgbà tó ti jẹ́ pé òun tó wá ara rẹ̀ ló ti rí. Kí láǹfààní orógbó ní ẹsẹ̀ wúrà ọkọ sí Tóyìn ní gbogbo ìgbà tí wọ́n bá ti jà. Òkè méjì kì í bínú ẹni, bàbá ń gò kan àsìmọ́ sọ̀kalẹ̀ kejì. Ńgbà tí ẹjọ́ lónìí ìjà lọ́la fẹ́ yọ ilé ayé lẹ́mìí Tóyìn. Ó kó jáde nílé ọkọ, ó lọ jókòó ka ilé ara rẹ̀ tó kọ́. Kò wọlé gbìyànjú ọkọ níní mọ́. Àṣà tó dá ni pé ẹni tó bímọ ọmọ ni ó sìn, ẹni tí ò sì bí ọmọ náà ọmọ ni yóò sìn. Ohun kan tí kò tún jẹ́ kó gbìyànjú ọkọ níní mọ́ ni pé nǹkan oṣù rẹ̀ ọ̀wá gere mọ́ kó tó di pé ọkọ̀ọ̀kọ̀ ó lè má wá ju ẹ̀ẹ̀mejì láàrin oṣù 6. Ọwọ́ ìgbà tó bá sì wá náà kì í dára. Òmíràn lè dúdú, òmíràn sì lè máa yọ̀. Ọmọ ọdún 37 ńlọ́dà tí nǹkan oṣù rẹ̀ kò fi jágere mọ́. Ìdákọ̀rẹ́kú lókù tó sì ń wá. Fún ìdí èyí ọsọ ìrètí nù ó mójúgún. Ìrọ̀lẹ́ ọjọ́ kan lẹ́yìn tí Màdàmú ti kúrò nílé ọkọ ni aládùúrà kan yàwó àgbàdúrà fún níbi tí òun àti ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ti nàjú níta rẹ̀. Màdàmú kì í ka àwọn aládùúrà sí tẹ́lẹ̀. Wọ́n gbà wípé ọ̀nà àtijẹ ló sọ ọ̀pọ̀ wọn débi iṣẹ́ àdúrà. Iṣẹ́ àdúrà kì í ṣe ìfẹ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká gbàdúrà. Tí aládùúrà yìí fi bẹ̀rẹ̀ ló kó Màdàmú ní papámọ́ra. Ó gbàgbọ́ pé yọ̀ọ̀sẹ̀ kọ̀sẹ̀ àdúrà tuni lára jí pé lọ. Òun àti ọ̀rẹ́ rẹ̀ kúnlẹ̀ fún àdúrà. Aládùúrà sì gbàdúrà fún wọn. Ó fèdè fọ̀ lọ bí ilẹ̀ bí ẹni. Ńgbà tó parí àdúrà ó kọjú sí Tóyìn ó ní, màmá, ó dàbí ẹni pé ẹ̀ ń ṣàìrójú ọmọ. Olúwa àwọn ọmọ ogun ní kí n sọ fún yín pé kẹ́ ẹ túraká, kẹ́ ẹ rẹ́rìn ayọ̀ nítorí pé òun ó ṣe ìyanu. Iṣẹ́ tí Olúwa ní kí n jẹ́ fún yín nìyẹn o. Bí aládùúrà ti gúnlé ọ̀rọ̀ rẹ̀ ló yírí padà láti máa lọ. Ọ̀rẹ́ Màdàmú pè padà. Ó fi náírà 2 tá lọ́rẹ. Màdàmú náà fún ní náírà kan, ó bá tiẹ̀ lọ. Bó ti lọ tán ni Màdàmú dá ọ̀rọ̀ rẹ̀ sílẹ̀. Ní tí èmi kì í fi kọbi ara sí àwọn òpùrọ́ ń jẹun yẹn nìyẹn o. Kí ló rí? Àtàwọn tí wọ́n máa ń fi mátàmọ̀ yẹn náà ni. Ọ̀rọ̀ wọn a sì mọ jáná ńgbà mìíràn o. Ó kàn jẹ́ pé dìgbòlugi ni ò jẹ́ ká mọ ajá tòótọ́ mọ́ ni o. Àwọn kan wà tó jẹ́ olódodo, ẹ wọ́n jókòó síbẹ̀.
èyí tí kò wẹ́jú nínú wọn àfọ̀ṣẹ ló ń lò. Wọ́n yọ òwú tí wọ́n lò ọ̀rọ̀ wọn a máa ṣẹni mọ́mọ́. Kí wàá lu fẹ́ fàyọ níbi yẹn? Ká má ṣe dágun láti ń tọ́sọ ni ṣé ìyẹn ó ti dọ̀rọ̀ àná? Orin tá a kọ lóko tí ò jẹ́ ká rántí jẹṣu tá a sun, tá a kọ lódò tí ò jẹ́ rántí wẹ̀, tá a tún kọ nílé tí ò jẹ́ ká sùn. Ó kúkú sàn ká porin ọ̀hún tì. Ibi ọjọ́ bọ́jọ́ nípa sí. Ibi ọ̀rọ̀ tí aládùúrà sọ lọ́kàn màdámù, ibẹ̀ náà lọ́ra sí. Bí wọ́n ti já mi lórí rẹ̀ ló ti gbàgbé nípa rẹ̀. Ọ̀rẹ́ rẹ̀ kò gbàgbé ọ̀rọ̀ yìí rárá. Ọwọ́ òsì rẹ̀ ló fi pamọ́ sí. Ó pinnu pé ó máa bá ọ̀rẹ́ òun lé wò níbòmíràn láti fi ìdí òdodo múlẹ̀. Nírọ̀lẹ́ ọjọ́ kejì ó sọ fún Tóyìn pé kó sí òun dé ibì kan. Kò sọ ibi tí wọ́n ń lọ fún. Ìgbà tí wọ́n débẹ̀ ló tó mọ̀ pé ilé babaláwo ni ọ̀rẹ́ òun mú òun lọ. Ọ̀rẹ́ rẹ̀ bá dà níyàn sówó ó fi síwájú Ifá. Babaláwo gbé ọ̀pẹ̀lẹ̀ sánlẹ̀ ó dáfá sọ́tún sósì. Odù ìwòrì méjì ńlọyọ lójú ọpọ́n. Ọkẹnubọ odù tó yọ òkè lọ ìlẹ́kùn. Abítúlá awọ àbàtà adéáfẹ́sùn tí mẹ́nu sì ráhùn ọmọ nígbà kan rí láàrin ọ̀dàn lè sún gbé. Kò sáǹfààní ń bẹ́ẹ̀ ọdọọdún níná ń jó. Ńgbà tó méjì kẹta tó gbogbo aláwo lọ, wọ́n ní ó káàkiri mọ́lẹ̀ ọjà rí ẹbọ ni ó ṣe. Ìgbà tó rúbọ tán wọ́n ní ó kò láàrin ọdán kó lọ sáàrin àbàtà. Ìgbà tó ṣe bẹ́ẹ̀ tán ló bá bẹ̀rẹ̀ sí lọ́lá. Ó ń bímọ ọmọ rẹ̀ ò lóǹkà. Ìjọ níjó ayọ̀ níyọ̀. Ó yin àwọn awo rẹ̀ yín Ifá. Ọyẹnu kó tó rin awo lọ́bọ́ sí i lẹ́nu. Ẹsẹ̀ tọ́nà ijó fà á. Ó ní ẹ̀wọ̀ máa bẹ́tù làwẹ́rẹ́ o. Ẹ̀wọ̀ máa bẹ́tù làwẹ́rẹ́rẹ́. Èèyàn ìrágàn èsùn. Ẹ̀wọ̀ máa bẹ́tù làwẹ́rẹ́rẹ́. Bí babaláwo ti kí fádélẹ̀ ó mì ìrọ́kẹ́ rẹ̀. Ó rọ ohun tí fáwé fún un. Ẹni tẹ́ ẹ dà níyàn fún sì ráhùn ọmọ àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni ẹlẹ́rìí ìpínlẹ̀ yóò bímọ. Ṣùgbọ́n ó gbọ́dọ̀ pààrọ̀ àyè. Ilé ọkọ tó wà kì í ṣàyè rẹ̀. Onítàn ti kúrò nílé ọkọ. Ilé ara rẹ̀ lọ́wọ́ ẹ̀bọ́ bá rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ pariwo mọ́ nìyẹn. Ohun tó kù fún ni pé kó rúbọ kí lẹ bọ. Kọ́ lọ ra ẹ̀pà, àádùn, ìrèké àti àwọn ìpanu mìíràn tẹnu bá ń jẹ kó máa pín fáwọn ọmọ wẹrẹ àdúgbò ní gbogbo ọjọ́ ọ̀sẹ̀ Ifá. Lẹ́yìn èyí kó má sì jẹ́ kí àwọn nǹkan ìpanu wọ̀nyí kọjá nínú ilé rẹ̀ nígbà kọ̀ọ̀kan. Bó bá rí àwọn ìbejì kó ta wọ́n lọ́rẹ. Kò jù bẹ́ẹ̀ yẹn náà lọ. Kò jù bẹ́ẹ̀ lọ. Ohun tí Ifá bá wí ńlá gbọ́dọ̀ sọ. Mi ò sínú àwọn babaláwo tí ń purọ́ jẹun. Àwọn òpùrọ́ babaláwo ní fọ́wé ọ̀kan tí wọ́n ní mẹ́wàá lówé. Irú àwọn wọ̀nyẹn ni wọ́n sọ fádèké Ifá kì í parọ́. Ẹ̀yin náà kúkú fi ti ara yín gbọ́ ohun tí Ifá wí. Ńgbà tí mo kí odù tó yọ, ǹjẹ́ Ifá dárúkọ ewúrẹ́ tàbí àgùntàn? Rárá o. Bó ti rí nu ohun tí Ifá bá wí là á máa sọ. Bó bá ṣe wí pé ẹyọ owó ni Ifá gbà, ẹyọ owó náà ni màá béèrè fún. Ike ìjẹ́jú ohun tí Ifá bá wí lọ. Ìyà ò jẹ mí dèdè Ifá o. Ìyà ò jẹ mí dèdè Ifá dídá. Àbàtà ti lómi tẹ́lẹ̀ kójó tó dé. Àìfẹ́ kíṣẹ́ bàbá mi ó parun ló sún mi dèdè Ifá dídá. Ọ̀rẹ́ tó yin dá bàbá lòun ó ní ẹ ṣeun bàbá. Ọlọ́rọ̀ gan nìyí ọ̀rẹ́ mi ni. Gbogbo tẹ́ ẹ bá mọ̀ ni a fẹ́ kẹ́ ẹ bá wa ṣe láti ràn án lọ́wọ́. Ó ti kókó nílé ọkọ. Ìgbà tó rogún rẹ̀ fẹ́ yọlé ayé lẹ́mìí rẹ̀. Kó lè bá a dùn náà ni. Tí mọ̀bẹ̀ lákan abókò rẹ̀ mọ́ra òpẹ́ títí alẹ́ òòdò nígbà sọ. Kí wàá ní kó ṣe báyìí? Ṣé kọ́ lọ lọ́kọ mìíràn ni àbí báwo? Èmi kọ́ ni màá fún yín lésì o. Ifá ni ẹjẹ́ àbí o. Ẹjẹ́ àbọ̀ lọ́gbọ̀n inú ọ̀mọ̀ràn lẹ o. Akọni lọ́rùn bíi iye kan ni o. Babaláwo tún gbé ọ̀pẹ̀lẹ̀ sánlẹ̀. Ó kí odò fátọ́yọ. Inú ilé ni mo jókòó sí. Nire gbogbo ń wọ́ wá bá mi gẹ́rẹ́rẹ́. Igẹ̀rẹ̀rẹ̀. Mo jókòó àìnáró. Mo rí ọlà tó pọ̀ rẹ́gẹ́dẹ́. Adíá fún òdì tí ń sawó lọ sí odò òkò. Òjòkó fẹ̀yìn tí gá kòkó. Ire gbogbo ń wọ́ wá bá mi. Igẹ̀rẹ̀rẹ̀. Ń bí àfiyọ̀sí ní sọmí sí. Ire gbogbo dà wá o.
igẹ̀rẹ̀rẹ̀ òkè kéyẹ kọ́ mọ́ gbẹbọ tiẹ̀ ńlẹ̀ gbogbo dà wá o igẹ̀rẹ̀rẹ̀. Ifádé aláṣẹ ẹbọra àbíṣẹ ọ̀pẹ àbíṣẹ wàrà. Arábìnrin lọ fọkàn balẹ̀ lásìkò ẹ̀sìn inú ilé ní ti bá màálù ní wá ti eré náà gbẹ́ inú ilé layọ̀ rẹ̀ á bá ọ. Ibùba là bọ́ká ibùba là béèrè àárẹ̀ ọ̀nà gbangba lálákégbé sọ ibùgbé rẹ̀ lẹni tí aláwùrà béèyàn mọ̀ yọ̀ wá bá ọ. Bàbá ṣé ká ilé wò Ifá sọ pé ká ṣe nǹkan kan sí i bọ́ bá wá dọjọ́ iwájú bọ́ bá gba ká ṣe nǹkan sí ẹ̀lì wá rí mi. Nígbà tí wọ́n parí ohun gbogbo wọ́n bùn babaláwo ní 20 náírà wọ́n jáde ní ojú ọ̀nà ọ̀rẹ́ màdámù rọ̀ ọ́ kọ́ mọ̀ sí dàgúnlá sí ohun tí babaláwo sọ. Ó ní nínú ọ̀pọ̀ irọ́ òótọ́ ọ̀rọ̀ díẹ̀ máa wà níbẹ̀. Ó ní òun jẹ́rìí babaláwo tí àwọn lọ sọ́dọ̀ rẹ̀ kì í purọ́ ntóní títò kò lè ṣẹ̀ṣẹ̀ mọ́ purọ́ jẹun. Tóyìn náà gba ipò tí Ọlọ́run tó sí òun retí babaláwo sọ wípé yóò wọlé tọ̀ òun. Àlọ́ kì í ṣe lórí alábàáhùn ìjàpá tìrókò ọkọ yẹn níbo. Bàbá onílé níyì ní òun fẹ́ lo yàrá rẹ̀ kó wá ilé mìíràn síwájú. Níyì mú ṣòkòtò bọ̀ òun àti ọ̀rẹ́ rẹ̀ wọ́n ń wá ilé mìíràn kiri láàrin ìgboro. Sómi téèyàn máa mu kò ní kọjá rẹ̀. Ilé màdàmú Tóyìn ní Níyì rí lẹ́sí bí Níyì ti kó wọlé tàì kó wọlé ní ọkàn màdàmú ti fa mọ́. Ọ̀rẹ́ màdàmú ló tún wá lé ọ̀rọ̀ lóró ńgbà tó wá sí ilé màdàmú tó rí Níyì tó ń kó ẹrù rẹ̀ yókù wọlé. Ọyàn létí ọ̀rẹ́ rẹ̀ pé bọ́yá ẹni tí babaláwo sọ nìyẹn. Gbólóhùn kan yìí ńlọ́tàn náà ran ìfẹ́ Níyì lọ́kàn màdàmú. Ó wá dàbí àwòdì tó fẹ́ rí bàrà tẹ́lẹ̀ tí ẹ̀fúùfù wá ta nídìí kan. Màdàmú fẹ́rẹ̀ lè máa fi Níyì lálàá lóru. Ajá ìbú dára ṣùgbọ́n ó kú àti sọdẹ. Níyì wo màdàmú lóòótọ́ ṣùgbọ́n ó kú àti fa ojú rẹ̀ mọ́ra. Gbogbo ipá pátá ni màdàmú sà láti rí i pé òun fọkàn Níyì mọ́ra. Ohun tó kọ́kọ́ ṣe ni pé ó jáwé sóbì ìmúra rẹ̀ lásìkò tá à ń wé yìí ẹrù ni ńṣe ló ń pààrọ̀ aṣọ bí ọ̀gá ọ̀sọ̀ọ̀sẹ̀ ńlọ tó run rẹ̀ dè. Irú èyí tó bá dì lọ́sẹ̀ yìí kọ́ ni yóò dì lọ́sẹ̀ tí ń bọ̀. wẹ́nìkẹ́ ńlọ ń wẹ̀rún sórí bíi tìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé. Owó tó ná lórí irun nìkan kò mọ́ níbà ká tó wá sọ àwọn aṣọ ara yòókù. Ìmúra nìkan kọ́ ni Tóyìn fi ń wá ojú rẹ̀ Níyì kíkí ò ní yé gbà. Ọ̀pọ̀ ọgbà ló máa ń gbóúnjẹ fún un. Nígbà mìíràn yóò sọ fún Níyì pé kó wá bá òun ṣeré ojú ń kún òun. Nígbà mìíràn ẹ̀wẹ̀ àwọn lọ bá Níyì ṣeré nínú yàrá rẹ̀. Ó dá àyè kan tó sọ fún Níyì pé kó má sanwó ilé mọ́. Ọ̀pọ̀ ọgbà ni màdámù máa ń sọ àsìkò tí Níyì bá múra láti lọ sí ibi iṣẹ́. Àsìkò tí Níyì bá múra tán tó fẹ́ máa lọ ni màdámù ọ̀gbọ́kọ̀ jáde tí yóò ní kí Níyì ó wọlé kóun ó gbé e lọ. Gbogbo àwọn nǹkan tí màdámù ṣe fún Níyì yìí inú rẹ̀ ni Níyì kà á sí. Kò mọ̀ pé àṣàrí inú ẹ̀kan ọ̀jẹ́ lásán bí ò lé nǹkan le. Òun lọ tó ń lọ tí ò dúró ó lóhun tó fẹ́ gbà lọ́dọ̀ ọ lọ. Àtẹjúmọ́lẹ̀ lọ́mọ tí ń wà ní ọjọ́ kan. Màdámù tún pe Níyì pé kó wá bóun ṣeré gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Ní àsìkò tí Níyì wà lọ́dọ̀ màdámù wọ́n ń ṣeré aládùn kan nínú ẹ̀rọ tẹlifíṣàn. Màdámù ló fi lo àǹfààní eré yìí láti mọ rẹ́rìn kọlu Níyì. Ńgbà tó ṣe ogborílé láyà ẹnu ya Níyì ó síjú wo pẹ̀lú ìyanu ṣùgbọ́n ojú tí màdámù fi dá lóhùn padà pààyàn ni ta sọ́dún kọ́ ó lè yí ọkùnrin lórí. Nígbà tí Níyì yóò fi fún ojú tí màdámù sí wò yìí nítumọ̀ tán lọ́kàn rẹ̀. Tóyìn ti fẹ́rẹ̀ kú. Tóyìn ti fẹ́rẹ̀ tú bọ́tìnì ẹ̀wù rẹ̀ délẹ̀. Bó ti ń tu ló ń fọwọ́ ra láyà. Ńgbà tí Níyì náà kì í ṣẹ̀sìn inú òwe ara rẹ̀ dìde. Ó ṣe bí ọkùnrin wọ́n fọwọ́ para wọn lára díẹ̀ kí màdámù tó fa Níyì wọlé lọ. Oṣù dé oṣù lọ màdámù ọ̀rá ìlejò ṣùgbọ́n kọ̀kọ́ bí ara sí i nítorí pé ńgbà tó wà ló pé tẹ́lẹ̀ kì í wá déédéé ká tó wá sọ tìgbà tọwọ́ ti fẹ́ bọ́ sórí. Fún ìdí èyí kò bìkítà kankan. Inú tó rún ló lọ gba ìtọ́jú sí nílé ìwòsàn. Ńlọ́jà kó rí dé òkodoro pé òun ti di abara méjì àbíkí ńlá. Màdámù fò sókè ó bẹ́ síjó níbi tínú rẹ̀ dùn dé. 1,000 náírà ló fún babaláwo lálẹ́ ọjọ́ yẹn. Ó lọ sọ fún ọ̀rẹ́ rẹ̀ ṣùgbọ́n kò tí ì sọ fún Níyì. Ṣé ìwọ fẹ́ fetí sí gbogbo táwọn èèyàn bá ń sọ ni? Báyìí ọ̀kan tiẹ̀ ní sọ̀rọ̀ ọkọ̀ òwú mi lọ́wọ́ tí mo wà yìí ó dáa náà kí ló fẹ́.
ngbàkígbà tí nǹkan bá wù mí màá sọ fún yín. Mọ́kàn tí ẹ fẹ́ sọ̀rọ̀ kan fún ọ, ọ̀rọ̀ kíni? Já jẹun náà, mo ti jẹun. Ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ sọ ni kẹ́ ẹ sọ, mo fẹ́ jáde lọ rí ọ̀rẹ́ mi. Ò ń bínú ni? Ìbínú báwo? Yan sáà lè jẹun lẹ́kọ̀ọ́ mo yó ọ̀dà náà. Ṣé kí n lọ bu ẹran wá fún ẹ? Ẹ sọ ní tẹ́ ẹ bá fẹ́ sọ fún mi tán ná. Ní tí mo fẹ́ sọ fún ẹ ò ṣòro. Mo fẹ́ kó o fọkàn balẹ̀, má ṣe jáyà kankan. Nǹkan ẹni kì í di méjì kí inú ó bí ni. Ohunkóhun tí o bá ń fẹ́ ni kó o béèrè fún, màá ṣe fún ọ. Àní kí ló ṣẹlẹ̀? Àyà níyì ń lò kìkì. Ó kọ́kọ́ rò pé nǹkan burúkú mìíràn ti tún ṣẹlẹ̀ ni. Kò sí láburú. Mo fẹ́ra kù ni. Fẹ́ra kù bí báwo? Mo ti lóyún. Fún ta ni? Ìwọ náà ni. Màdámù ò mọ̀ pé níyì lè fa ìbínú yọ nítorí ọ̀rọ̀ yìí rárá. Èmi? Ṣé n tó fẹ́ ṣe ni n tẹ́ fẹ́ ṣe nìyẹn? Kò burú. Níyì dìde, ó ṣílẹ̀kùn. Màdámù dìde láti lọ bá, ṣùgbọ́n kó tó dé ọ̀dọ̀ rẹ̀ níyì ti jáde. Tóyìn jáde tẹ̀lé. Ó ń pè é bó ṣe ń lọ. Níyì, 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 Níyì ò dáhùn mọ́. Báyìí la parí orí keje pẹ̀lú ògo Ọlọ́run. Orí kẹjọ láti tẹ̀ síwájú láìpẹ́ lágbára Ọlọ́run. Ẹ má gbàgbé pé ìgbàkigbà tí ẹ bá polówó ọjà pàdé ní ìkànnì yìí, ẹ má fò kó lórí ẹ̀. Bákan náà ẹ rí dájú pé ẹ subscribe sí channel yìí. Ìgbàkigbà tí mo bá fi fídíò síbẹ̀, ẹ lè tètè mọ̀. Ìdí ni pé kì í ṣe gbogbo gbà láǹfààní láti máa fi ṣọwọ́ lórí WhatsApp. Àánú Olódùmarè ò ní fẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀. Iná ò ní tán wo yín. Ẹ ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi. Orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú. Ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò minimini. Àjùwà ṣe o.